inú wa dùn láti gba yín padà lórí ìkànnì KAFTAN TV Yorùbá pàápàá jùlọ lórí ètò yín ètò wa EKU ọjọ́ ìsinmi abala bíi tí a lórí ọ̀fẹ́ láti máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ètò EKU ọjọ́ ìsinmi òun náà ní ìròyìn tó ní ṣe pẹ̀lú agboolé ìgbàgbọ́ káàkiri àgbáláyé ìròyìn kan náà ló ṣẹlẹ̀ rú láàrin ọ̀sẹ̀ yìí pàápàá jùlọ ní ọjọ́rú ní ọ̀sẹ̀ tí a ṣe lò tán yìí tí ó sì kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n èmi pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè kan ni a sì jọ máa yànnàná rẹ̀ lónìí àwọn náà ni wòlíì Matthew Olaitan bàbá ẹ mà kú kalẹ̀. ẹ ṣe púpọ̀ olóòtú. inú wa dùn papọ̀ yín lórí ètò EKU ọjọ́ ìsinmi tẹ̀sí jẹ́ wa. ẹ ṣe gan ni o. fúngbà àkọ́kọ́ tẹ lórí ọ̀fẹ́ láti gorí ètò EKU ọjọ́ ìsinmi tí àwọn èèyàn ṣe ń wò yín lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì KAFTAN TV Yorùbá ẹ bá wa kí wọn kú ọjọ́ ìsinmi o. mo kí gbogbo ẹ̀yin aráalé wípé a kú ọjọ́ ìsinmi o ìsinmi ológo ni yóò jẹ́ fún wa o àti èmi àtẹ̀yin tí Jésù bá fa ibò ẹ̀ sẹ́yìn a ó bá jọba o. àmín. Prophet Matthew Olaitan ìròyìn kan ni ó ṣẹlẹ̀ rú láàrin ọ̀sẹ̀ tí ó kọjá tó sì kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n tó ka agboolé ìgbàgbọ́ òun náà ni nínú ìwé ìròyìn Punch náà ni tí a ti rí gbọ́ pé olùṣọ́ àgùntàn kan ní ìpínlẹ̀ Ògùn ọmọbìnrin kan ló lọ rí fẹjọ́ olùṣọ́ àgùntàn sùn ní àgọ́ ọlọ́pàá táwọn ọlọ́pàá sì kó ara wọn lọ́bẹ̀ tí wọ́n sì lọ rí mú olùṣọ́ àgùntàn ọ̀hún olùṣọ́ àgùntàn náà ni wọ́n ló ríran sí ọmọbìnrin ọ̀hún tí ó sì jẹ́ wípé ìran tó rí sí wọ́n nígbà àkọ́kọ́ tí ọmọbìnrin ọ̀hún tiẹ̀ lọ lé ìjọsìn rẹ̀ ni tó ríran sí pé òun rí pé ó ní ọkọ ọ̀run pé kó sì wà fún àwọn ètò àdúrà nílé ìjọsìn òun láti lè bá a dẹ́kun ọkọ ọ̀run tí ìránṣẹ́bìnrin ọ̀hún ní ìránṣẹ́bìnrin ọ̀hún ní olùṣọ́ àgùntàn wí fóun pé tóun bá ń bọ̀ kó o mú 1000 naira lọ́wọ́ ìyẹn ẹgbẹ̀rún náírà kan kó mú lọ́wọ́ pé yóò lo òru mẹ́ta nílé ìjọsìn pẹ̀lú àwẹ̀ àtàdúà tóun ó fi bá a ṣẹ́ ogun ọkọ ọ̀run ṣàdédé nígbà tí wọ́n ní nígbà ó sì di lóru kan nínú ọjọ́ náà ni pásítọ̀ àti ọmọbìnrin náà nìkan náà wà nílé ìjọsìn ilé ìjọsìn bó sì ṣe wá bó ti wù ó wù kó kéré tó náà àbí tóbi tó kò wá gba àwọn méjèèjì láti lè ṣe ètò àdúrà tí wọ́n fẹ́ ṣe ló di wípé yàrá ilé ìwọṣọ àbí ọ́fíìsì pásítọ̀ ló kù tí pásítọ̀ ní kí ọmọbìnrin ọ̀hún wọ̀ kóun lè ṣètò àdúrà fún níbẹ̀ ọmọbìnrin ọ̀hún nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní pásítọ̀ ní kóun bọ́ gbogbo aṣọ ọ̀hún títí dé orí àwọ̀tẹ́lẹ̀ tóun náà sì bọ́ ó ní kóun ó sùn lẹ̀ lórí aṣọ kan tó tẹ́lẹ̀ náà ó lóun bá sùn ó ló bá sì mú anointing oil tí ó sì ń dà sóun lára tó ń fọwọ́ pa gbogbo ara nígbà tó wá dáàrin kan ló dójú ara rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni òun ti wá ń fi gbé tapá èwo lélẹ́yìí tẹ́ ń ṣe pásítọ̀ òun ni pásítọ̀ bá fi agídí tí ó sì fi bá ní ìbálòpọ̀ nígbà wọ́n gbé pásítọ̀ náà sọ wípé bẹ́ẹ̀ náà lórí ìbéèrè àkọ́kọ́ olùṣọ́àgùn àmì wòlíì torí inú ìròyìn náà là ń lọ sànsàn mo kọ́kọ́ fẹ́ béèrè àkọ́kọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ǹjẹ́ ọkọ ọ̀run wà bí? ẹ ṣe olóòtú Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ àmín Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí dàbí ìlú gángan ni ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sí ẹlòmíì ẹ̀rí ayé ti wọnú ìjọ sì ti wọnú ayé ẹ bá ń sọ̀rọ̀ nípa ọkọ ọ̀run ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́ lè jẹ àwọn olóyìnbó máa ń pè ní spiritual husband èyí tó máa mú kí ọ̀pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé fún mi láǹfààní láti ṣiṣẹ́ nínú abala iṣẹ́ Ọlọ́run tí a ń pè ní ọ́fíìsì wòlíì torí pé ọ̀rọ̀ yìí tí ó ń jẹyọ yìí àwọn wòlíì ló pọ̀ tí wọ́n máa ń gbèrú gbèsè yìí tí wọ́n sì máa ń rírù ran yìí sí àwọn ènìyàn ṣùgbọ́n èyí tó jà tó pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí ni pé ẹni tí ò bá wà wákùwà kì í rírì kúrì o tó ṣe bí òwe wájú ẹ̀yìn àgbà ẹ jẹ́ ká wò ó pé ọ̀rọ̀ ọkọ ọ̀run tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó máa ń wọ́pọ̀ lórí àwọn tó jẹ́ pé nípa ìkíní àlá tọ́pọ̀lọpọ̀ ńlá àwọn kan tí wọ́n bá lálàá kan bóyá wọ́n rí i pé àwọn ní ìbáṣepọ̀ ojú oorun ọlọ́pọ̀ ìgbà gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe wí ọ̀pọ̀ ìgbà tẹ́lẹ̀ bá ti dé èjì kan tó yẹ kó ti tó àkókò bóyá ó ti yẹ kó lọ́kọ tàbí kó lẹ́yà tí ò tí ì ní tó dẹ̀ ti ń pòǹgbẹ bóyá ń bá wọn kan rìn tó ti ní àwọn tó ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ tó bá sùn yóò mọ lálàá ríru ẹ̀ tó bá ti ríru rẹ̀ tó bá fi lọ àwọn ènìyàn tó yẹ pé bá wọ́n ń lọ sí àwọn ìjọ kan tàbí wọ́n láwọn wòlíì kan wọ́n sọ wípé kó wá rí wòlíì wòlíì ó sọ wípé nígbà tí wòlíì bá gbàdúrà tó bá sọ àwọn àlá tó lá wòlíì lè sọ fún un pé ó ní ọkọ ọ̀run
ibi tí ti ń bẹ̀rẹ̀ bọ̀ rẹ o tí mo ẹlẹ́dẹ̀ ti máa ń wọgbà ẹ sì rí wípé nígbà tí wòlíì bá ti sọ̀rọ̀ èyí fún òun náà imú ẹlẹ́dẹ̀ rẹ̀ ti ń wọgbà bọ̀ ohun tí wòlíì bá ní kó ṣe náà ni ó kù ṣe nítorí pé kí ni àlá tó sì lá tó bá wádìí ẹ wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀sẹ̀ ìdédé ẹsẹ̀ kó bá wò pé àlá tó ń lá àwọn tó ń bá rìn ìpele tó ń dé òun rí pé òun ti ní ìmọ̀rírì pé òun fẹ́ ní ìbálòpọ̀ ló sùn débi pé bóyá ń gbà tó fẹ́ sùn tẹ́ bá wo orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn àwòrán tó wà ń bẹ̀ ni àwòrán bí ọkùnrin àti obìnrin ṣe ń bára wọn sùn ó ní wọ́n wò tí wọ́n fi sùn nígbà tí wọ́n bá wá sùn wọ́n rí pé òun lálàá pé òun ní ìbálòpọ̀ wọ́n lọ bá wòlíì tí ó sì lọ bá náà rèé wòlíì tó jẹ́ pé kò rí lọ́nà Ọlọ́run ni wòlíì tó jẹ́ pé ohun àti ó jẹ ohun àti ó bá sùn ni ọ̀pọ̀lọpọ̀ sì rèé wọ́n ní amúkun ẹ̀rọ owó lókè ẹ̀ ń wẹ̀ wòsàlẹ̀ lóòótọ́ ẹ má sọ pé mo mísì ọ̀rọ̀ ipò ọ̀pọ̀lọpọ̀ wòlíì tẹ́rí yìí wọn ò nídìílé ọ̀pọ̀ nínú wọn aya ò sí lọ́dẹ̀ wọn kò sọ ìyá lọ́dẹ̀ wọn ọ̀pọ̀ nínú wọn aya wọn bí orí ọwọ́ báyìí lórí wọ́n máa ń wọ aya wọn lẹ̀ ni so wọn à nídìílé irú wọn eléyìí ẹni irú nǹkan báyìí ti máa ń ṣẹlẹ̀ tá bá ti lè rúrú èèyàn báyìí wọ́n mú sẹ́kùn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa sí iná sì rèé wọn ò kíyèsára nítorí pé kíni wọn ò dúró lábẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni tí àwọn olóyìnbó ń pè ní incubation wọn ò ní nítorí pé abẹ́rẹ́ wọn ò lókùndí wọn ò lẹ́ni tó ń wà wọ́n sí lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ pé ọ̀pọ̀ náà wọ́n ti ń dá wọn lẹ́kọ̀ọ́ pé má rìnrìn kùnrin má gbẹ̀kọ́ àjòjì má lọ sábẹ́ kíní kan wọ́n sáfò ń bẹ̀ ni eléyìí ò bá wọn lára mu ìdí tí wọ́n fi ń ṣubú sí abẹ́ èké wòlíì ọ̀pọ̀ nínú wọn àti ìtaba tún sọ tó sùn ká sọ sósì o ọ̀pọ̀ nínú wọn náà tún rèé àwọn náà tún ní wọ́n ní lọ́wọ́ ó lé ní ẹrù di ẹrù ọ̀pọ̀ nínú wọn lélẹ́yìí iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbà láti inú ìjọba òkùnkùn ní kí wọ́n gbé ìránṣẹ́ Ọlọ́run ṣubú àwọn ni wọ́n lọ bá ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú ìrírí mi pẹ̀lú ọjọ́ orí mi mo ṣe rí yìí onírúurú ti ṣẹlẹ̀ àwọn ni wọ́n lọ bá ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sọ wípé bàbá àwọn rí nǹkan báyìí àwọn rí nǹkan sọ fáwọn kọ́kọ́ ọ̀run ni àwọn náà sọ pé nǹkan báyìí ní kẹ́lẹ́ sí fáwọn àwọn náà sọ pé nǹkan báyìí ṣùgbọ́n bó ṣe wà yẹn tó wáyé pé ìránṣẹ́ Ọlọ́run irú ìránṣẹ́ Ọlọ́run bí èyí tó bá ṣe pé kò tí ì sírú wà bẹ́ẹ̀ nínú ayé tiẹ̀ náà tẹ́lẹ̀ tó bá ṣe wípé obìnrin yìí ní àwọn olóyìnbó àwọn kò ní seducing spirit báyìí pé ọmọbìnrin yìí wá seduce ẹ̀ ní nǹkan yìí ọba pé lóòótọ́ ojú ọ̀nà Ọlọ́run ló ti rìn Ọlọ́run mọ̀ bí ó ṣe yọ ṣùgbọ́n nínú ìtàn tí a gbọ́ yìí nínú ìwé ìròyìn Punch yìí a rí i pé bàbá yìí arákùnrin yìí wòlíì yìí ló sọ fún un pé ó ní ọkọ ọ̀run bóyá obìnrin yìí bóyá kò mọ̀ tẹ́lẹ̀ ń tọpamọ́ ju Ọlọ́run ló tó àwọn òkú mọ̀. nínú àlàyé yín tẹ̀ ń ṣe bọ̀ ẹ̀ ń já mọ̀ wípé kò sí ní tó jẹ́ ọkọ ọ̀run. kò sí ní tó ń jẹ́ ọkọ ọ̀run nítorí pé kí ni ńgbà tó bá ti pè é tó bá ní Ọlọ́run yẹn tó bá ní iná ni yóò farahàn bí iná. bí iná bẹ́ẹ̀ ni. tó bá ní àrá ni yóò farahàn bí àrá. bẹ́ẹ̀ni. tó bá ní olùgbani ni yóò gbà ó. ṣùgbọ́n tó bá ní pé kò lágbára tó bá ní Ọlọ́run rẹ̀ ò lágbára kò lè gbọ́ kó nú àìsàn kò ní gbà ó. kò sí lágbára náà nu. tó bá ti sọ wípé àlá tó lá wípé ọkọ ọ̀run ló ń bọ ọjà òkùnkùn ó gbà mọ́ ọ lọ́wọ́ kó sọ̀rọ̀ ọkọ ọ̀run. Bíbélì ní as man thinketh bí ènìyàn ṣe rò lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí tó bá ti pè ní ọkọ ọ̀run bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin kan ti wá bá mi gẹ́gẹ́ bí wòlíì ó ní wòlíì kan sọ fóun pé òun ó kú tóun bá wá ṣègbélé àdúrà láàrin ọjọ́ méje wípé kò wá ṣègbélé àdúrà ní ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ àwọn abilékọ sí lọ́mọbìnrin yìí pé kóun ra ewúrẹ́ dúdú tẹ̀yìn ẹ̀gbàgbà torí Ọlọ́run kóun ṣe báyìí pé kóun gbé wa pé tóun bá fẹ́ kú láàrin ọjọ́ méje ń gbọ́ ó sì sáré dé jẹnẹjẹnẹ yóò ń gbọ̀n dáàdi òní kóun wá sọ fún yín ni wòlíì kan sọ fún òun kú láàrin ọjọ́ méje kóun ra ewúrẹ́ òun sì ló kọ́bọ̀ lọ́wọ́ tó lè fèrè ewúrẹ́ mo ní dúró mi tó dé yẹn mo ní bẹ́ẹ̀ lè sọ pé àwa kì yóò kú irú bí kò ṣe yíyẹ káwa kó lè máa ròyìn iṣẹ́ Olúwa náà ni. ikú oró tó o bá kú iye ẹsẹ̀ tó o bá jẹ́ gbogbo ẹni Jésù jẹ olókè sọ̀wọ́ fẹ́ kú lọ́jọ́ méje ó lóun kò fẹ́ kú sọ̀wọ́ fẹ́ kú lọ́jọ́ méje ó lóun fẹ́ kú mo ní wàá lọ sọ pé òun ṣe tán kú pé ikú tó yẹ kó o kú Jésù ti kú ń dáàdi ọmọ mo sọ tó bá yẹ kó o fẹ́ kú lọ sí tó ní kó wá sí torí mi ò ní kú tèmi ò ní kú tó bá lóun ò kú mo ní ma sọ pé mi ò ní kú ó lóun ò ní kú mo ní tó bá ti pè ọ́ sọ pé bàbá mi ò ní kú Jésù sọ pé mi ò ní kú ó ní bó ṣe ńgbà tó wá pè lọ́wọ́ pé ó ṣe ọ fẹ́ kú lọ́wọ́ sọ pé bàbá mi ò ní kú Jésù sọ pé mi ò ní kú bẹ́ẹ̀ni bí kò ṣe yíyẹ ọlọ́wọ́ pé ọmọ ilé ìṣìyà wèrè o ó kú ni ńgbà tó di àárọ̀ ọjọ́ keje ọmọbìnrin lọ́kọ́ pé mo ní sẹ́kù ẹni bá mi sọ̀rọ̀ abáláyé rẹ̀ ó ní dáadé ọláláyé ni mi ó ní mi ò kì í sòkú kó mọ sí nǹkan kan. wọ́n kàn kó jìnnìjìnnì wọ́n dẹ́rù bà wọ́n. wọ́n dẹ́rù bà wọ́n wọ́n sì mú wọn wọlé onírúurú bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ nínú agboolé ìgbàgbọ́ ṣùgbọ́n kọ́lọ́run kó máa yọ wá nítorí pé kíni lúrú ti dàpọ̀ mọ́ sàpà o ayé ti wọnú ìjọ o ìjọ sì ti wọnú ayé wọ́n ń sọ fún àwọn ènìyàn èyí ò fi hàn wá wípé kò sí òtítọ́ ìránṣẹ́ Ọlọ́run sẹ́rí nígbà tí ò bá sí òríjìnà láàtó ní rí ayédèrú mọ́ bẹ́ẹ̀ni
ṣé ẹ mọ̀ pé tí a bá ṣe 1,000 jáde kò sí ọmọ bẹ́ẹ̀ ìgbà tí ọ̀pọ̀ fẹ́ ṣe fèkì ẹ̀ ìgbà tẹ́ ẹ bá ti rí original ránṣẹ́ Ọlọ́run nígbà náà rí ayédèrú ẹ̀ bẹ́ẹ̀ ni. so bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí káwọn ọmọ akínyàn kíyèsára àtọmọbìnrin àtàbílẹ̀kọ àtọmọge kí wọ́n kíyèsára káwọn aránṣẹ́ Ọlọ́run náà sì kíyèsára torí pé gbogbo wa la ó jiyìn o kò sí ti jẹ́ ọkọ̀ ọ̀run ṣùgbọ́n bí tí wọ́n ti kó bọnú ara àwa wòlíì ní kọ́lọ́ ń gbà wá ibi àti kó bọnú ara tó yẹ ká fọ̀nà hàn wọ́n pé kí ló ṣe lálẹ́ àná. torí mo wòye títí mo sì wọnú bíbélì ọ̀hún látòkè désàlẹ̀ mo wá rí i pé níbo àbárú ẹ lọ́wọ́ wòlíì Èlíjà àbárú ẹ lọ́wọ́ wòlíì Èlíṣà àbárú ẹ lọ́wọ́ àìsáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbo wá ni àwọn wòlíì sísìnyí níbo náà ti wá bá a pàdé èmi àti ẹ̀ wá máa béèrè ọlọ́kùnrin kan tó ṣe wàásù kan pé níbo ni wòlíì wà pé kẹ́ wá wí fún mi pé tá bá ní ká wo àwọn wo là ń pè ní wòlíì tá bá lọ wo ìgbé ayé wọn nínú bíbélì ìtọ́lọ́run pè wọ́n fún tán ṣe pé òun ò tí ì rí kankan lórílẹ̀‐èdè wa ìbáyìí tó tiẹ̀ ní àmúyẹ bẹ́ẹ̀ bí eléyìí tó wà nù bíbélì pé ìtàn pè ní wòlíì gan ìjà àti ẹ̀wọ̀n aráàmúyẹ òun gan lára àwọn ènìyàn bí akínsáré béèrè òun láàrin ìṣẹ́jú kan. ẹ ṣé bàbá ẹ ṣé ṣe rí mo máa ń sọ fáwọn èèmọ̀ ní Jésù Kristi wòlíì ni pásítọ̀ ni Ajihinrere ni olùṣọ́ àgùntàn ni àwọn tẹ́ bá ti rí ẹnikẹ́ni àwọn kan máa sọ̀rọ̀ kan ẹnìkan bá mi sọ̀rọ̀ kan níbi àwùjọ àwọn ìránṣẹ́ Ọlọ́run ó ní ìran wòlíì ló máa ń bínú mo wá ní ẹdúró mo ní tẹ́ńgò mo ní mo dúpẹ́ pé wòlíì lèmi náà mo ní Bíbélì sọ ìbínú sinmi láyà wèrè mo ní tọmọ ìjọ yín bá ní wèrè ní bàbá kílẹ̀ ṣe. Bíbélì ò sọ fún wa wípé ìran wòlíì ní máa ń bínú mo ní ẹwà tó wà lọ tí Bíbélì sọ fún wa ní wípé àyà wèrè àwọn wòlíì tó wà tẹ́wọlé àwọn wòlíì tẹ́lẹ̀ pé bàbá yín pín bínú nínú Bíbélì mo ní ìbínú ó ní ò fẹ́ jẹ́ kí Mósè délé o. kò tí ẹ kò jẹ́ ó délé ilẹ̀ ilé náà ni. lẹ́nu ni pé ìránṣẹ́ Ọlọ́run kan sọ fún mi mo ń bá ìránṣẹ́ Ọlọ́run kan sọ̀rọ̀ mo ní dáàdì mo lólúwa sọ pé kẹ́ ṣọ́ra fún bínú kí n tẹ́ fọwọ́ yín kó jọ mo ní sẹ́yìn pé Mósè gbìyànjú o mo láìkí arákùnrin yìí ó gbìyànjú o tó bá pọ́wọ́ pa àwọn èèyàn yorùkọ mi kò ní ó jà fún wọn bẹ́ẹ̀ mo ṣùgbọ́n nítorí pé kí ni a sọ pé fi ọ̀pá kan àpáta ó ná àpáta ayérayé kí sí ẹ̀sìn bẹ̀rẹ̀ ló ti kọ́kọ́ sí ibi tó ti kọ́kọ́ sọ̀rọ̀ òdì sí wọn ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọ̀rọ̀ òdì kún ẹnu wọn sọmọ ìjọ tó ti pè wọ́n ẹ̀yin ọlọ́tẹ̀ wọ̀nyí ẹ̀yin ọlọ́run ilé so ẹ̀yin káwọ́ pé mo á sọ mo ní Olúwa ní kí n kẹ́ ṣọ́ra fún ìbínú torí pé Mósè ìbínú ni òjò délé nígbà tí ìránṣẹ́ Ọlọ́run yóò dórí ọ̀tà ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé ohun tó sọ ni pé ó ní ẹnìkan sọ fún mi pé Mósè pé ìbínú ni òjò délé ó ní tẹ́ńgọ̀ pé Mósè délé mo á ní Olúwa bó ìránṣẹ́ Ọlọ́run ṣe ní mọ̀ sí àwọn èèyàn lọ́nà tí ò bá ti mọ Bíbélì mo ní tó dára kí ìránṣẹ́ Ọlọ́run kú kí áńgẹ́lì Ọlọ́run àti áńgẹ́lì èṣù kí wọ́n máa jà sí òkú ẹ̀ kó tó di pé yóò délé kí ni àpẹẹrẹ kí ló túmọ̀ sí kí áńgẹ́lì Ọlọ́run àti áńgẹ́lì èṣù kí wọ́n máa jà sókú ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run àlàyé mo ní ìbínú ó sinmi láyà wèrè ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé tẹ́bá ibi táwọn wòlíì ti ń gbé yọrí o wọ́n ní tí wọ́n bá ka Bíbélì ara tẹ́ bá ka májẹ̀mú láéláé gbogbo àwọn wòlíì tẹ́rí yẹn wọ́n ní nígbà tí ẹ̀mí Ọlọ́run bà lé mi when the spirit of God is upon me kò gbénu wọn yọ̀dà fún ẹ̀rọ àti àṣìwà nígbà tí Jésù dé ohun tí ìjọba Jésù ni pé kí ẹ̀mí náà máa gbénu rẹ̀ kó máa wà ọ́ hallelujah kí ẹ̀mí náà kó máa wà wá ṣùgbọ́n àwọn tí àwọn wòlíì gbà ni ó máa ń bà lé wọn ni a kàn máa dígbà mi ìdí ẹ̀tẹ́ fi rí i pé ọ̀wọ́n èrò ni o nígbà tí Ọlọ́run bá wòye ká pé ká nílò Ọlọ́run wo kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù ló bọ̀ lè sọ̀rọ̀ bí èèyàn kò sọ pé kókó ò lẹ́ranko ẹranko pọ̀ lórí ọ̀tà lórí pẹpẹ ó sọ pé kókó ò lẹ́ranko ó sọ̀rọ̀ lóòótọ́ nígbà tí ò sẹ́ni tí ó sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀hún ṣe dáwọ́lé ẹranko sì sọ̀rọ̀ so àwọn wòlíì tẹ́rí yìí wọ́n ní pé wòlíì lágbájá Èlíjà bínú ó pa iye báyìí run ó pa iye báyìí run Èlíjà bínú iye báyìí ló ṣe báyìí wọ́n á fún mi ní kí ló gbẹ̀yìn yẹ̀ àwọn tó yẹ kó sọ ìjọ gbogbo wọn ń bẹ nínú ìgbèkùn àwọn tó ń gbèrò ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ mo ní àwọn tẹ́ ń wò yìí tẹ́ ń pè ní àbáyé kí ló gbẹ̀yìn wọn ìdí ni tí Jésù fi wá o tí májẹ̀mú àkọ́kọ́ ò bá ní àbùkù tí májẹ̀mú tuntun ti ṣe Kristi o tẹ́ ẹ̀ bá ti gbé àwòrán Kristi wọ̀ pé Jésù Kristi wòlíì náà ni tó a jẹ́ pé ìgbé ayé àwọn tó ti lọ lẹ́fẹ̀ẹ́ gbé ìgbé ayé ẹ̀rọ wọn ìgbé ayé tí àṣìṣe wọn àṣenúṣẹ́ ìránṣẹ́ wọn lẹ́yìn fi ń gbègbè ayé tiyín ẹ̀ṣẹ̀ yẹn lẹ́yìn náà mọ̀ ṣe lọ títí láyé májẹ̀mú láéláé dá Jésù sọ pé wọn wá parun ó lóun wá tún ṣe ni ibi tó ti lábùkù ibi tó ti lábà wọn ní Jésù wá tún ṣùgbọ́n bá wọn yẹ lọ́pọ̀lọpọ̀ wòlíì fi rìnrìn àjò lónìí so àwọn wòlíì tawárí yìí tẹ́ bá ti wọn bẹ́ẹ̀ tẹ́ bá ti wọn ìṣe wọn ìwà wọn ńgbà téèyàn bá sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe tó yìí tó bá ní pé kẹ́ ẹ wá kẹ́ ẹ mú 1,000 wá ó lè sọ pé láyé ọ̀run
wọ́n ń sọ náà ayọ̀ ọ̀run wà ọkọ̀ ọ̀run wà. èmi ò bá wọn nírú rẹ. ẹ̀ ní lórúkọ Jésù pẹ́pẹ́ pé kẹ́ ẹ mú tó bá sọ pé kẹ́ ẹ mú 1000 wá sí ẹ̀bùn Ọlọ́run nínú rẹ̀ sàmọ́ rà ní ọ̀fẹ́ la fi fún un ni. ntí Pétérù wí fún ọkùnrin oṣó nínú nígbà tó wá tó rí pé ó rí pé nípa ìgbé gbọ́wọ́ lé ní lórí pé àwọn èèyàn gba ẹ̀mí mímọ́ ló bá bù wọ́n ló gbé ẹ fẹ́ mi náà ní Pétérù bá wí pé kò ṣègbè pẹ̀lú owó rẹ̀ ìwọ rò pé a tún fowó rẹ̀ bùn Ọlọ́run ni. bó o lẹ́sẹ̀ mọ̀ wọ́n nípa ìwà wọn nípa ọ̀rọ̀ ẹnu wọn ẹ fi mọ̀ wọ́n. nígbà tí wòlíì kan bá sọ pé òun wòlíì pé kó wá fún ìtúsílẹ̀ kó mú 1000 lọ́wọ́ bára ń bó lè bọ̀ o tó bá ti sọ pé kó mú 1000 lọ́wọ́ bára ń bó lè bọ̀ nígbà tó bá ti sọ fún ọ pé òun àti ẹnìkan láàjọ ṣàdúrà ìgbélé àdúrà ọkùnrin àtobìnrin ọgbọ́dọ̀ fura pé ikú ń dẹ̀dẹ̀ ń dẹ̀kú o ṣùgbọ́n nígbà tá a bá fura ẹ rí i pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní pásá òfura. panṣájá ná ajá òfura àjájì onílé tí ò bá sì fura olè oko lọ olè ẹ̀mí ò ní kó wa lọ lórúkọ Jésù. tó bó ṣe rí nìyẹn o ọ̀rọ̀ àwọn wòlíì tá a rí yìí tá a bá rí wọn tá a bá rí wòlíì tó ń gbégbé ayé rẹ̀ pẹ̀lú ìgbé ayé Kristi wọ́n dẹ̀ wà nínú ayé. wọ́n wà nítorí pé kí ni Ọlọ́run ṣí mi lójú mo rí nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi tí Ọlọ́run ti mú mi là kọjá ní ìgbà kan tẹ́mi náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní nǹkan bí 20 ọdún sẹ́yìn tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ èmi náà rìnrìn àjò nínú àṣìṣe tó pọ̀ torí pé mo mọ̀ pé ẹ̀mí wòlíì Ọlọ́run pè mí gẹ́gẹ́ bí wòlíì èmi náà rìn àjò náà ṣe ó wá dé ọkàn mọ́ ń bọ̀ láti gbọ́gbọ́ládé l'Àbújá mo lọ sí ìfàìfà ńbẹ̀ Olúwa sọ pé ọmọ mi tó bá kú bó ṣe lọ ìwò ní délé Olúwa kí ló dé mo ti sẹ́yìn bí mo sẹ́yìn sẹ́lọ mo ti túyàn sílẹ̀ mo ti jó mo ṣe báyìí Olúwa ọjọ́ kò dé o tún lo mìíràn láti jí òkú dìde Olúwa ní gbogbo yẹn kò kàn mí ìgbé ayé tó ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá kú bó ṣe lọ ìwò ní délé Olúwa kí ló fẹ́ ń ṣe Olúwa ní wo mi Jésù Kristi àwòrán mi èmi ní gangan ni kò mọ̀ wò hùwà bí mi kò sí ìbínú nínú mi kò sí ìgbéraga nínú mi kò sí ọ̀tẹ̀ nínú mi kò sí ìjà nínú mi ṣùgbọ́n ìwọ ọba lèmi tẹ́ mọ́ wọn tẹ́ ni ọ́ ó sọ pé ìran wòlíì ló máa ń pa àyàn run ìwọ náà ti ń pa àyàn run nígbà táwọn wí yìí tó yẹn bá sẹ̀mí kò sí ẹ máa wọn wòlíì lóríṣiríṣi àríkèké lọ́wọ́ wọn máa bẹ nǹkan sì dùn bàjẹ́ ṣùgbọ́n ṣòro tún sí èṣù tètè máa ń dá àdúrà di bàjẹ́ èṣù ló máa ń dá rẹ̀ ṣẹlẹ̀ àwọn wòlíì àkíyèsí ara o lọ́pọ̀ tó wá ní pé máa bá yí ẹ̀jẹ̀ máa fi pè bí ọsẹ pé ẹ mọ̀ ká kì í sọ́lọ́ ló dá àdúrà yẹn o èṣù bàbá rẹ tó fẹ́ jèrè ọkàn rẹ sí ìjọba rẹ oní ò dá àdúrà yẹn á wà kọ́ sórí orúkọ rẹ pé wọ́n náà pààyàn ní ọjọ́ báyìí kò wá níyàn yes wòlíì ni mí mo wí báyìí ó kú dànù mo sọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ èṣù onítàwájẹ lórúkọ Jésù àmọ́ bàtà wọn wá bá mi sọ̀rọ̀ yìí pé wà bí mi mo pè ọ́ gẹ́gẹ́ bí wòlíì lóòótọ́ ṣùgbọ́n mo pè ọ́ láti lọ tún gbogbo àwọn àṣẹ tí àwọn wòlíì ayé yìí tí mo fi hàn yìí láti lọ ṣàtúnṣe rẹ̀ ni ìgbà yìí ni ọkàn tèmi gan tó balẹ̀ ìgbà yìí mo tó rìn lójú ọ̀nà rẹ̀ ìgbà yìí lèmi mo tó pa àwọn àyídáyídá kan tì ṣé o ṣe rí ni. mo ní Matthew Ọláìtàn ẹ jẹ́ n béèrè ìbéèrè mi lé lọ́wọ́ yín mo ṣì wà lórí ìròyìn ọ̀hún tó ní ṣe pẹ̀lú ọmọbìnrin tí ó ní ọlọ́kọ ọ̀run tí wòlíì sì fọgbọ́n tàn wọlé olùṣọ́ àgùntàn náà tiẹ̀ pé nínú ìròyìn ọ̀hún bóyá àwọn náà ó tiẹ̀ máa pera rẹ̀ wòlíì àti pé kò kúkú sí yàtọ̀ ọ́fíìsì ìwọ máa ṣiṣẹ́ ní àìṣẹ́ gbogbo àná lájọ́ ń ṣe fún ìjọba ọ̀run kò sí yàtọ̀ láàrin wòlíì àti olùṣọ́ àgùntàn àti ajíhinrere àti olùkọ́ àti iṣẹ́ kan náà ní gbogbo wọn ń ṣe iṣẹ́ nílé àpolóńbomirin ni wọ́n fẹ́ béèrè pé kí wá ni tí a lè pè ní àwọn àjọ tí a lè pè ní Christian community aláwọn àjọ kan tó jẹ́ bíi ti CAN Christian Association of Nigeria a ní àti títí lórí àwọn tí wọ́n ń pera wọn ní bíi leadership bíi PFN náà wà àwọn leadership union kankan lóríṣiríṣi tó wà lẹ́kànjẹ̀ka bẹ́ẹ̀ nínú agboolé ìgbàgbọ́ kí wá ni àwọn ẹ̀ka wọ̀nyí kí ni àwọn àjọ wọ̀nyí kí ni wọ́n ń ṣe láti rí wípé wọ́n bójútó irú wàhálà bíi eléyìí kó má bàa di wípé ọ̀pọ̀ tí ò tiẹ̀ sí tí ó ta lè sọ wípé wọ́n fẹ́ máa da epo sí ààlà àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tó lè fẹ́ máa tapo sí ààlà àwọn sí agboolé ìgbàgbọ́ kí ni àwọn ìgbésẹ̀ tí àwọn àjọ wọ̀nyí kí ni wọ́n ń gbé kí náà ń ṣe nípa rẹ̀ ǹjẹ́ àwọn èèyàn tí wọ́n tiẹ̀ ń dárúgúdù lẹ̀ àwọn ọ̀daràn wọ̀nyí àwọn ọ̀bàyéjẹ́ yìí ǹjẹ́ abẹ́rẹ́ wọn gan tiẹ̀ lókùn nídìí ǹjẹ́ àti ẹ̀ràn wọn ti ń bá wọn wí bó o náà ṣe ń gbéjọ kalẹ̀ ǹjẹ́ anáwọn nǹkan kan tí èèyàn máa ń là kọjá àwọn ìgbésẹ̀ tá a máa ń gbé kó tó di wípé a fọwọ́ sí pé ìwọ náà olùṣọ́-àgùntàn ni ọ́ o ti tó dá dúró ìwọ náà ti lè wà lórí ìjọ gẹ́gẹ́ bí a ti rí nínú Bíbélì nígbà náà ẹ rí wípé àwọn àpọ́stélì ọ̀hún kò dàbí ayé ìsìn tó ń kálukú ń gbéjọ tiẹ̀ kalẹ̀ ọ̀hún tá à ń dórúkọ ìjọ lóríṣiríṣi
nígbà májẹ̀mú tuntun ọ̀n bẹ̀rẹ̀ tí tàgbéjọ kalẹ̀ ẹ rí wípé àwọn àpọ́stélì lẹ́yìn kẹrí ìjọ róòmù ìjọ kan ní gbogbo róòmù ibi tí wọ́n ti ń jọ́sìn inú kì í ṣe pé ní róòmù nìkan oríṣiríṣi ìjọ ni ó wà mẹ́ rárá ní kọ́ríntì ìjọ tó kò sí lórúkọ kì í ṣe pé ìjọ pétérù ti kọ́ríntì kì í ṣe ìjọ jòhánù ti àwọn kọ́ríntì rárá ìjọ kristi ni lápapọ̀ bí ẹnìkan bá sì wàásù ìrere tó jèrè ọkàn àwọn èèyàn tán rí pé àwọn èèyàn pọ̀ mọ́ rántí nígbà tí Fílípì lọ sí Samaria tó lọ rí wàásù ìrere táwọn èèyàn sì gbàgbọ́ ẹni wípé létà náà ní kí Pétérù tán rán Pétérù àti ẹnìkan pé kí wọ́n lọ rí bẹ̀ wọ́n wò Fílípì ò sì dúró nídúró pé èmi máa mú ṣiṣẹ́ ìrere ń bí èmi pé ìjọ mi máa rí ó Pétérù àti wọn náà lọ́ọ́ fa sí ẹ̀ nígbà tí Fílípì ti parí iṣẹ́ ó ti jí ìrere tẹ̀ ó ti tún gba bìmí lọ tóun tún lọ káàkiri ìbéèrè wọn ni wípé nígbà yẹn àwọn ni wọ́n láàrin wọn ni wọ́n máa yàn pé Timothy eléyìí ti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa ó tó láti dúró gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù tí Timothy náà tí Paul sọ wípé dúró ní àyín ẹni tí a lè fọwọ́ rẹ̀ sọ̀yà ẹni tá a lè mọ̀ wípé rárá eléyìí ò lè dójú tini kò lè bani lójú jẹ́ irú ìgbésẹ̀ wo ni àwọn àjọ kìrìsìtẹ́nì ń gbé láti rí wípé a tẹ̀lé àwọn ìlànà táwọn àpọ́sítélì gbé kalẹ̀. ẹ ṣe olóòtú Ọlọ́run ó kúkú ràn wá lọ́wọ́ ṣe rí wọn ní amúkun ẹrù ẹwọ́ olókèlè ń wò ẹ wò sàlẹ̀ ṣe rí àwọn àjọ yìí wà lóòótọ́ nígbà tí wọ́n fẹ́ gbé àwọn àjọ yìí kalẹ̀ èrò tí wọ́n fi gbé kalẹ̀ dáa lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ni pé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ọ̀pọ̀ tán mọ́ yìí rùn tí wọ́n bá pọ̀ tán tó bá lè jùkọ́ ọmọ jùkọ́ rí ìyìnrere tí a sì ń sọ̀rọ̀ ẹ̀ yìí ohun tí àwọn èèyàn fi ń sọ̀rọ̀ nínú ìyìnrere ó ní pé Jésù rán wa láti lọ wàásù ìrere káàkiri gbogbo àgbáyé ni àwọn bàbá yìí náà wá ń kíyèsára láti rí i pé àwọn ò dí ẹnikẹ́ni lọ́wọ́ pé kálukú ni ó jiyìn iṣẹ́ tó bá ṣe ọ̀rọ̀ yìí wá mú kó máa tako bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn agboolé ìgbàgbọ́ kó máa tako bá àwọn àwùjọ tí wọ́n dúró fún Ọlọ́run ṣùgbọ́n kan èrò kan bẹ tí mò ń rò lọ́kàn mọ̀ pé ẹ̀mí Ọlọ́run mú wá fún mi pé tó bá ti pé àwọn tí à ń sọ̀rọ̀ wọn yìí wọn ó níbi kan tí wọ́n so mọ́ bóyá PFM ni bóyá CAN ni tàbí àwọn àjọ tó yẹ pé kò rọ̀gbọ̀kú lórí àwùjọ kan tí wọ́n máa ń pè ní interdenomination so yóò níbi kan tó so mọ́ yóò sì ní ìjọ kan tó so mọ́ tó bá ti pé à ń rìn lógun tó ọ̀nà ká nínú ìwé Hébérù ó ní bá ẹni tó ṣẹ̀wù níwájú gbogbo ìjọ kí àwọn yòókù lè kẹ́kọ̀ọ́ ní kán lè kọ́ bẹ́ẹ̀ ni kí wọ́n má bàa tún wáyé. tó bá ṣe wípé abẹ́ ilé ta jáde Yorùbá ní bọ́ọ̀dẹ̀ èrò bí ìgbẹ́ nílùú rí wọ́n sì ní tìlú bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ó ti dàgbà. tó yẹ pé à ń bá wọn wí lábẹ́ ilé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà kì í gbẹ̀kọ́ o a ní àkọ́gbà a sì lábẹ́ ikọ̀. ẹ bá rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dìde ń sìn tá bá ti di pé wọ́n fẹ́ máa bá wọn wí. wọ́n bá ta kété rárá wọ́n láwọn náà lẹ́bùn tàwọn wọ́n ta kété wọ́n bọ́ ta àbàtà ta kété bíi tí òrùgbòdò tán. ó fi sọ́wọ́ àwọn adarí yìí ó sì fi sọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn yìí ṣùgbọ́n àwọn tí a ń sọ̀rọ̀ wọn yìí ìgbésẹ̀ tèmi rò pé kí wọ́n gbé ni pé kí wọ́n wá irú ibi tí irú ẹni bẹ́ẹ̀ tó ti sàn wá bí odò tí wọ́n bá ti mọ̀ bẹ̀ bóyá CAN ló so papọ̀ mọ́ tàbí àwọn PFN kí wọ́n tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ aláwùjọ wọn tẹ́ bá ti pè é pẹ̀lú ìfẹ́ kí wọ́n dẹ̀ bá wí tẹ́ bá bá wí nítorí ibi kí wọ́n ti dá dúró kí wọ́n dá dúró ìjìyà tó bá tọ́ sí ká bá wí láyé ìgbà tí wọ́n mú àwa yìí dàgbà a mọ̀ pé nínú ìjọ tẹ́nìkan bá dẹ́ṣẹ̀ kan tó bá dẹ́ṣẹ̀ kan nínú ìjọba yóò ṣẹ̀ṣẹ̀ àgbèrè bóyá ṣe kan bóyá ṣe gbá bóyá ìjà lóṣẹ̀ kan wọ́n lè dá dúró fóṣù mẹ́ta wọ́n lè dá dúró fóṣù mẹ́rin tá bá ti dá dúró kò ní í ṣe nǹkan kan yóò sàmì ìjókòó yóò máa gbọ́rọ̀ Ọlọ́run nínú ìjọ ni lẹ́yìn ìgbà tí wọ́n bá dá dúró yẹ ó sì ní bí wọ́n ṣe declare àdádúró rẹ̀ yẹ òun náà mọ̀ pé ọ̀run ti dáwọ́ dúró lórí ọ̀rọ̀ òun òun náà mọ̀ kò ní sonkóhun wọ́n sì máa gbàdúrà kó lu àkógbèrò wọn á ní déédéé adúró kí wọ́n fi sílẹ̀ tó bá ti ń parí ìsìn olùsọ àgùntàn máa pè wọ́n máa gbàdúrà fún láti mú nǹkan rẹ̀ kó máa tẹ̀lé ìbáwí yìí nígbà tó bá dé ìyá wọ́n pè wọlé padà wọ́n sì gbàdúrà fún ẹgbẹ́ ayé ló tún tẹ̀síwájú ṣùgbọ́n irú èyí ti sọnù nínú ìjọ lónìí kò séyìí mọ́ wọn ò bá abẹ́ni kankan wí mọ́ tó bá tẹ́lẹ̀ bá ṣe nǹkan tó bá ṣe wọn ni ẹ wo ẹ filẹ̀ Ọlọ́run yóò ṣèdájọ́ gbogbo ayé ibi tí wọ́n ti ń tó dàbí pé àwọn àwùjọ yìí wọ́n sojú ṣe wọn mọ́ nìyẹn ọ̀pọ̀ ọ̀nà wọn náà báyìí sí ni pé àwọn àwùjọ yẹn kérò sápọ̀ lọ́pọ̀lọpọ̀ ń wà nù wọn kérò ọ̀pọ̀ ni ibi tó ń fa pé àmúlùmọ́lá wọlé nìyẹn tó yẹ pé bí wọ́n ṣe ń pè pàdé káwọn ń pè pàdé PFM ń pè pàdé wọ́n sọ pé Yorùbá bọ̀ wọ́n nílùú tí ọba ti lófin ẹ̀sẹ̀ òsì bẹ́ẹ̀ ni ẹni tó bá ti ṣe báyìí bọ́yọ́ abẹ́ ọmọ ìjọ láti gbọ́ tó sì tàn jáde o
ìjìyà báyìí ló tọ́ sẹ́ni bẹ́ẹ̀ tá a sì fún. tá a bá ti fi òtélé bẹ́ẹ̀ yẹn tó bá ti wà bẹ́ẹ̀ ìbẹ̀rù yóò tún wà lọ́kàn wọn láti mọ̀ sí ṣùgbọ́n kò sí irú ẹ̀. ó yẹ kí ìjìyà wà fún ìránṣẹ́ Ọlọ́run tó ń ṣe àwọn ọmọ ìjọ ẹ lò. ó yẹ kí ìjìyà wà fún ọmọ ìjọ tó ṣàṣe pọ̀ kò sí. ẹ ṣe púpọ̀ wòlé Matthew Olaitan torí àkókò nǹkan pápá mara ó wù mí kí n béèrè àwọn ìbéèrè díẹ̀ sí kí n ṣe fún yín láàyè láti yànnàná rẹ̀ dáadáa fa àmọ́ kó tó di wípé wọ́n yọ̀ǹda yín fún ti tòní mo ní ìbéèrè kan kì í sì ṣe ìbéèrè wọ́n kàn ní kẹgbà àwọn èèyàn wa lámọ̀ràn láti lè mọ ìyàtọ̀ láàrin ojúlówó wòlíì àti àwọn ayédèrú láti mọ ìyàtọ̀ láàrin ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ àti àwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run kí wọ́n má bàa bọ̀ sí kóló páńpẹ́ wọn bí irú eléyìí tá a rí pé ọlọ́kọ̀ ọ̀run wá fún àdúrà ọlọ́jọ́ mẹ́ta òru pẹ̀lú yóò wà ńbẹ̀ ó sì mú $1000 kan lọ́wọ́ tó sì di wípé títí tá a fi bọ́ṣọ fún ara rẹ̀ ló bọ́ṣọ kúrò lọ́rùn ara rẹ̀ títí tó fi agídí tó fi bá a ní ìbálòpọ̀ ẹ kàn bá ń gbà wọ́n nímọ̀ràn bí wo la ti mọ̀ yàtọ̀ kó má bàa di wípé torí ìjàpá ló ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi ń ṣàríkọ́gbọ́n òun ìfọ̀rọ̀ ara tó kó má bàa di wípé kọ́ máa bá fọ̀rọ̀ ara wọn tí wọ́n náà ṣàríkọ́gbọ́n kán lè kọ́gbọ́n nínú èyí láàrin ìṣẹ́jú kan. ẹ ṣe olóòtú ó dára fún wa nítorí àkókò wa ẹ jẹ́ kí n tẹnpẹlẹ mórí ọ̀rọ̀ wòlíì èké torí tó wọ́pọ̀ nìyí mo fẹ́ gba gbogbo àwọn ará ilé níyànjú wípé kí wọ́n kíyèsí dáadáa nípa ìwà wọn àti ìṣe àwọn wòlíì yìí la ṣe mọ̀ wọ́n o kí nìdí àkọ́kọ́ ni wípé ọ̀fẹ́ la fi fún ni ọ̀fẹ́ la gbọ́dọ̀ fún ẹlòmíràn ẹ̀jẹ̀ Jésù la fi ra ìgbàlà la fi ra ìtúsílẹ̀ kì í ṣe jẹ́ wòlíì kan la fi ra iṣẹ́ ìyanu kì í ṣe jẹ́ pásítọ̀ kan kì í ṣe jẹ́ tó bá ti rí wòlíì kan tó bá ti sọ fún ọ wípé kóun tó lè jọ lóhùn tàbí kí wọ́n bá sọ pé kó tó rí bàbá ó san 1000. o ti mọ̀ pé fẹ́ẹ̀kì lélẹ́yìn. tètè sá padà o àkọ́kọ́ nìyí kó tó wọlé kan tá a sọ pé ó san 1000 ìwọ gan tó sì wálé léyìí o ní $500. ìṣòro ló gbé wá wọ́n tún wá fẹ́ fi láìpò wọ́n tún fẹ́ di fún ìṣòro rẹ ojúbọ ọmọ kọ́kọ́ kíyè sára níbẹ̀ yẹn ọwọ́ adébẹ̀ kò sí ẹbọ kò sí ètùtù kan mọ́ bí kò sí ẹ̀jẹ̀ Jésù Kristi. Jésù ti ṣe ètùtù kan ṣoṣo tá a nílò. ẹnikẹ́ni tó bá ti sọ fún ọ gẹ́gẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run wòlíì ni mí mo ń ṣiṣẹ́ ní ọ́fíìsì wòlíì ni mí ẹnikẹ́ni tó bá ti sọ fún ọ wípé kó lọ mú ẹ̀jẹ̀ ìwúrẹ́ tàbí pé ó ṣẹbọ òun ọ̀bọ wẹ̀rí òun ọ̀bọ̀ ṣe ètò ọlọ́kọ̀ ọ̀run òun àti ọjọ́ wà nínú ilé ìjọsìn wọ́n bọ̀ ṣèrà padà lẹ́yìn tí Jésù ti ṣe má bá jiyàn níbẹ̀ torí ọgbọ́n làgbà fi sá fún ọ lù o má bá jiyàn bí tó bá ti ń sọ fún ọ má mi rí pé yes sir mo ti gbọ́n tẹ rí sir bàbá mo ń padà bọ̀ nǹkan tí wàá fọ ni pé mọ̀ fún ní àwọn dítè rẹ̀ ọ̀yá gbogbo àwọn kankan torí pé ọgbọ́n àrékérekè kún ọwọ́ èṣù Sátánì lọ́pọ̀lọpọ̀ tó bá ti béèrè àwọn kan lọ́wọ́ ẹ kó tó di pé ó lè máa béèrè orúkọ béèrè nǹkan ẹ wọn náà fọgbọ́n kún ọ̀rọ̀ ẹ nínú àwọn nǹkan tó sọ fún nígbà tó bá sọ fún ọ pé n tó ṣeré ó ṣe bó ṣe tutù sọ fún kó o ti bọ́ má bàa jiyàn pé ó ṣe torí pé adẹ́tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà sómi sọ fún pé o ti gbọ́ kó o sì kú òǹbẹ̀ kó o ṣe báyìí báyìí síbẹ̀ ṣùgbọ́n tí wọn náà bá ti lè padà wá tó wá ń ṣe nǹkan yẹ ẹlẹ́dẹ̀ rẹ ti kí ń bọ̀ gbà kò sí ẹnikẹ́ni tó jẹ́ wòlíì Ọlọ́run alààyè wòlíì Ọlọ́run alààyè tí jẹ́ tó ń tẹ̀lé Jésù lẹ́yìn tó yẹ lọ fún ọ wípé kó wá rúbọ tàbí kó wá ṣètùtù tàbí kó mówó wá kò tó gbà wòsàn ẹnìkan bẹ mọ́ sọ fáwọn èèyàn kò mówó wá kò tó gbà tú sílẹ̀ ẹnìkan mọ́ sọ fáwọn èèyàn wọ́n máa ń fún mi lẹ́bùn wọ́n máa ń sọ fáwọn èèyàn nírú jẹ tàbíjọ́ wo ẹnìkan mo gbàdúrà fẹ́ nìkan ní ìlú Mọdákẹ́kẹ́ níbẹ̀ mo ti gbàdúrà fún tán àwọn èèyàn náà máa ń gbé yẹn ṣubú mo ti gbàdúrà fún tán ó tọ́ bà pò ó fẹ́ fún mi olóró fẹ́ fún mi ọlọ́mọdé àkúṣẹ́ àmín bó ṣe fọ́nra ó fẹ́ fún mi ní $2,000 $500 mo wá ní mọ́ fún mi lówó àgbẹ̀ òkè ń kórè níjọ́ tó bá ń fúrúgbìn rárá kí ṣe jọ́ ta bá ń gbìn nǹkan tá a bá gbìn náà la kórè rárá so o ti rí ìdáhùn àdúrà yìí ni ó ní bàbá òun fẹ́ fi ṣe rọ máa wú ẹ lọ arákùnrin tí ń pè nígbà tó ti dé iléeṣẹ́ TV yóò ti pè mí ó pè ó ti ń pè tí mo Ọlọ́run ló ní ògo kì í sọ̀rọ̀ owó lélẹ́yìí bí o kò ṣe pé ìgbàlà ọkàn rẹ ló ṣe ibi èsì Ọlọ́run kí èsì ara dáadáa nítorí bá ti ní kó wá fowó ra ìgbàlà kó wá fowó ra ìtúsílẹ̀ sá fún wọn bó ṣe dá wọn mọ̀ rí o bó ṣe kọ́kọ́ dá wọn mọ̀ nìyẹn. Jésù ti ẹ̀ sọ fún ara rẹ̀ ó ní ọ̀fẹ́ la fi fún yín ọ̀fẹ́ la fi fún ọ̀ṣun olè gbọ́ fún èrè bó ṣe rí nìyí bá ṣe dá wọn mọ̀ nìyẹn so ẹnikẹ́ni tó bá ti rí wá rí pé ń sọ fún ọ pé wá ṣe ìgbélẹ̀ ẹ jẹ́ ká wò káàkiri ìsara ẹ jẹ́ kí wọ́n wá sọ́sọ́ ọ̀dọ̀ àwọn èèyàn náà tí wọ́n dọ̀ wòlíì ọmọbìnrin kan wà ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn ó nílò àwọn àdúrà kan ọmọbìnrin yìí onírúurú ìṣẹ̀lẹ̀ ìjákulẹ̀ orí àwa ní àgbàdúrà fáfẹ́ lọ gbàdúrà àwa ní ká mo wá mú tẹ́mi bá dẹ̀ tí tó bá ti rí wòlíì wa sọ pé owó àti òun nìkan ẹjọ́ fẹ́ lọ gbàdúrà
ibẹ̀ yẹn ti ní ibi. wòlíì ọkùnrin ìwọ obìnrin ẹ̀yin nìkan lẹ́sìn jọba. wọ́n sì sakura. ọkọ rẹ ò sí mbẹ̀ tẹ́jọ gbàdúrà. ọ̀rọ̀ yẹn ti ní kọ́má. kò sí ìyá rẹ àbí bàbá rẹ mẹ́tẹ́jọ máa gbàdúrà. mo wá mú ọmọbìnrin yìí mo wá ní kọjá ká lọ sórí òkè mo wá mú ọmọbìnrin kanú àwọn ọmọlẹ́yìn mi mo wá pè wá bá mi òun náà wá. so bó ṣe rí ọmọbìnrin tí mo pè kó wá bá mi ọmọbìnrin yìí wà ṣọ́ọ̀kì mo wá rí pé ó ní mission ó wà ṣọ́ọ̀kì ó fi sọ́mà pé ò rí obìnrin mìíràn kí ló dé tó fi sọ́mà pé kí ni ọwọ́ àdó ẹja lọ nígbà tó àdó rẹ̀ kílámù à ń gbàdúrà lọ́wọ́ ọmọbìnrin yìí jábọ̀ ó ṣubúlẹ̀ nígbà tó ṣubúlẹ̀ tí n bá ti ń pèrè fún tó bá ti ṣubúlẹ̀ ọmọbìnrin yìí máa ní kó àtẹ̀lẹ̀ sí oní ọ̀lọ́ra mú tí ó di mú nígbà mo ń gbàdúrà tó débi kan dúró mo rí pé ọmọbìnrin yìí ó fọwọ́ sí bèrè sí ààrẹ ó fẹ́ sí ọyàn rẹ̀ ó fa bèrè sí ààrẹ báyìí ọmọbìnrin tí mo mú lẹ́yìn ló sáré gbámú ló daṣọ bo bèrè sí ààrẹ ló bá ṣe bèrè sí ààrẹ padà ó bó ṣe fìsì apá ló fìsì tán gbogbo alágbá ọ̀dọ́ kíyèsí ara nu eré ìje yìí kọ́ ọba àdìpẹ́ àforíkó. èyí ni pé ọ̀pọ̀lọpọ̀ gan nú àwọn ọmọ gan náà ń lérò ọkàn mi. lérò ọkàn láti gbé ìrẹsì torí pé sáà ní bá ti rí pé ìránṣẹ́ Ọlọ́run yìí ó ń ba ìjọba mi jẹ́ yóò yàn pé ọ̀sẹ̀ gbóbìnrin ni má wọrí yóò wá jẹ́ kí àṣẹ kan bóyá ìjà èdè wà láàrin wòlíì àti ìyàwó ẹ̀ àkóyẹn ní òmùbìnrin kan wá fẹlẹ́jọ́ lọ gbàdúrà tó o bá sì wá ṣọ́ra lòun bá kó sínú páńpẹ́ tiẹ̀. so ó wà lọ́wọ́ ọmọ àwọn èèyàn ó wà lọ́wọ́ ọ̀ránṣẹ́ Ọlọ́run. ẹ ṣé púpọ̀ wòlíì Matthew Olaitan náà lẹ lórí ọ̀fẹ́ láti máa wò lójú móhùnmáwòrán yín látẹ̀kẹ́ inú wa sì dùn pé a pè yín tẹ́ jẹ́ wa tá a sì lérò pé bí a bá pè yín lọ́jọ́ mi pé ó tún jẹ́ wa lórí ètò yìí ẹ ṣeun púpọ̀ orí ìkànnì KAFTAN TV Yorùbá náà lẹ́wà bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀rọ móhùnmáwòrán yín ètò tó sì lọ lójú móhùnmáwòrán yín náà lọ́wọ́ náà ní ẹ̀kú ọjọ́ ìsinmi abala àkọ́kọ́ náà la wà nílé tí a ti ń ṣe tí a ti ní fọ̀rọ̀wérọ̀ lórí ìròyìn tó ní ṣe pẹ̀lú agboolé ìgbàgbọ́ pàápàá jùlọ ìròyìn kan tí ó ṣẹlẹ̀ rú láàrin ọ̀sẹ̀ tí a lò tán yìí ti ní ìpínlẹ̀ Ògùn níbi tí a ti rí olùṣọ́àgùtàn kan olùṣọ́àgùtàn náà ló pera rẹ̀ bí olè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ lólùṣọ́àgùtàn torí wípé olùṣọ́àgùtàn kèé fi agídí bá ní lò pọ̀ kì í bá àwọn àgùntàn jẹ́ olùṣọ́àgùtàn kèé bá àgùntàn sùn láṣepọ̀ tó ń ṣọ́ àgùntàn ni ìmọ̀ ń ṣọ́ àgùntàn ni eléyìí ń pera rẹ̀ lólùṣọ́àgùtàn ṣùgbọ́n èmi ò gbà pé olùṣọ́àgùntàn ni òun náà ni a sì ti ń sọ̀rọ̀ lé lórí látẹ̀kan ẹ̀kọ́ tí a sì ń rí kọ́ lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa wò wá wọ́n ní bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹmọ́ ṣe ní lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tọ̀ wọ́n lọ náà dì sẹ́rù wọ́n ní kájọ ṣọ́ra wa bó bá ti di wípé wòlíì ti ń pè yín pé àjọ ní àdúrà ẹ̀yàwó nìkan ẹ̀yin méjèèjì sí nìkan ni ó yẹ kẹ́ ti mọ̀ wípé nǹkan kan wà ńbẹ̀ bẹ́ẹ̀ bá ti rẹ́ nìkan tí ń béèrè owó lọ́wọ́ yín kó tó di wípé ó gbàdúrà fún yín ó yẹ kẹ́ ti mọ̀ wípé léhùn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá sì ti rí ẹnìkan tó ń pè yín pé nǹkan kan báyìí lẹ́ rà tó ti di wípé ẹ̀mílẹ̀ wa á ṣe ẹbọ á ṣe ètùtù kẹ́ ti mọ̀ wípé léhùn kì í ṣe ti Ọlọ́run torí pé Jésù ní ẹbọ àti ètùtù wa tí ó sì ti kú lórí igi àgbélébùú lẹ́ẹ̀kan ṣoṣo fún ìgbàlá gbogbo ènìyàn torí náà ẹ jẹ́ kí a kíyèsára ká má bàa bọ́ sọ́wọ́ mọ́ ẹni tó sì jẹ́ wípé mission ti yín ni wípé ẹ̀yin mọ ìránṣẹ́ Ọlọ́run ń gbé ṣubú ti yín pé èmi náà mo fẹ́ lọ gbé pásítọ̀ ṣubú èmi náà fẹ́ ṣe nǹkan báyìí ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ Jésù tó wípé ó ní ó ìkọ̀sẹ̀ kò lè ṣaláì mọ́ wá ṣùgbọ́n ègbé ni fún ibi tó ti wá torí náà ẹ má yọ ọmọ ègbé o torí wípé pàṣán àmọ́ fi ń bọ́ ọmọ wí ni o bí ẹ bá gbé ìránṣẹ́ Ọlọ́run ṣubú tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ Ọlọ́run mọ bí ó ti pe nǹkan rẹ̀ padà tí ó sì fọwọ́ ra lórí tí ó sọ wípé mo ti gbọ́ ń bọ̀ bá bẹ̀bẹ̀ tán àmọ́ ìwọ ohun ìkọ̀sẹ̀ tí ó gbé ni ṣubú àwípé ègbé ni o inú iná ló ń padà lọ mo gbàdúrà wípé a ò ní yọrí ìrìn àjò wa sínú iná ọ̀run àpáàdì lórúkọ Jésù abala abomi náà lá lórí ọ̀fẹ́ láti mọ wọ̀lọ́ngbà tí a bá padà dé látòdì kejì lọ́hùn ẹjẹ́ àdókè lọ́hùn náà mò ń padà bọ̀. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.